àpadà sí aburú tí ó wà dé bá mi tí n fi á sọ pé ẹgbẹ́ ìwádìí yóò kù mí Ọlọ́run jẹ́ kí n rí Ọlọ́run jẹ́ kí n rí torí gbogbo ẹgbẹ́ tẹnu bá lọ́dọ̀ àwọn àfẹ́sì èmi máa jìnnà sí wọn ẹnu kun wọ́n fẹ́ wọ́n kọ̀ ẹnu kun ọ̀rọ̀ wọn sì bẹ̀rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì dìgbì bẹ́ẹ̀ bá fẹ́ kà alibu number 1 àwọn Ikhwan al-Muslimun wọ́n máa ní àṣepọ̀ pẹ̀lú àwọn oníbídíà wọ́n máa ní àṣepọ̀ pẹ̀lú wọn so dáadáa wọn náà lọ fi já sí pé irú Dr. wa Sirajuddin Al-Asra hafidhahullah àwọn ni wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún àwọn jàmáà Dawatu Tablighi lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ara tó fà nìyẹn wọ́n láṣepọ̀ pẹ̀lú ara wọn torí wí ìròrí wọn ni pé àwọn nídìí èrò púpọ̀ so ọba àdùn bídíà sáti má jẹ́ kírísítíẹ́nì sáti má jẹ́ abọ̀rìṣà so ní bídíà ni ọ́ gbọ́n sọ̀hún àwọn nídìí ẹ wọ́n nídìí ẹ so wọn ò ní gbé wá sí ka orí ìjọ oníbídíà kankan ká máa sọ̀rọ̀ oníbídíà ká máa sọ̀rọ̀ ní Sufi Tìjàníyà Kọ̀dìríyà láíláí wọn ò ní sọ nígbà tí ìpèníjà in recent time tó ń le òun ni wọ́n fi ń dọ́gbọ́n sọ tí wọ́n bá sì sọ náà wọ́n padà dàrú mọ́ yín lọ́wọ́ irú ẹ̀ ní eléyìí tí Sheikh Imran Eleha ṣe wọ́n ṣe program lórí Sufi tòótọ́ ok ṣùgbọ́n wọ́n padà dàrú pẹ̀lú bí wọ́n ṣe sọ yí pé Ibrahim Niyasi pé wòlíì Ọlọ́run ni Sheikh Ahmad Tijani pé wòlíì Ọlọ́run ni wọ́n á dàrú báyẹn wọ́n á dàrú Sheikh Dhikrlahi Shafi'i àwọn náà ṣe irú ẹ̀rí táwọn náà ṣe wáàsí bíi olóṣù mẹ́fà lórí Sufi àbábọ̀ rẹ̀ náà àwọn náà padà yọrí sí Sufi Sunna náà ni pé Sufi Sunna wà ìjọ ti yé so sísẹ̀mù wọn nìyẹn wọn ò ní fẹ́ kí àwọn ẹni yẹn kí wọ́n rí wọn gẹ́gẹ́ bíi ọ̀tá pọ́nbélé sí àwọn so wọ́n á mọ ẹ̀mọ́rú ẹ̀ wọ́n mọ zigzag wọ́n mọ fìsìbí fìsọ̀hún bí ẹ̀rù tó fẹ́ dànù ní orí mọ́tò so àwọn nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé al-Ikhwan al-Muslimun nìyẹn meanwhile àwọn gángan fún ara wọn àwọn gan máa ń ṣe bídíà mufasikọ wọ́n máa ń ṣe bídíà mufasikọ so bákan náà wá ni pé bí wọ́n ṣe já ìjọba gbà ó ní kókó bí wọ́n sì já sí pé àwọn ni wọ́n mọ̀ síjọba tẹ́ bá ń gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àwọn mùsùlùmí pàápàá jùlọ ní orílẹ̀-èdè Cairo ẹ máa rí èèmọ̀ ńbẹ̀ ok so generally ẹgbẹ́ movement ni wọ́n tí máa fojú bẹ́ntì wo bídíà tí sì máa bá oníbídíà ṣe àṣepọ̀ tí wọ́n sì rẹ́dì láti dá wàhálà sílẹ̀ níbi tí agbára wọn bá ti ká nǹkan àjà ogun díẹ̀ tọ̀ àwọn àlébù tèmi rí nìyẹn o ẹ má tún wá rí jù bẹ́ẹ̀ lọ tọ̀ kó dá sí ẹ jẹ́ wá tẹ̀wájú. Al-Ikhwan al-Muslimun àti àwọn ẹ̀ka wọn fúnra wọn àwọn gan wọn kì í ṣọ́ra fún bídíà kan àwọn bídíà kan bẹ táwọn gan ìṣọ́ra fún níwọ̀n ìgbà tí bídíà yẹn bá ti jẹ́ bídíà tún mufasikọ̀ fún ìṣọ́ra fún tí bídíà bá ti jẹ́ bídíà tún mufasikọ̀ sọ pé bídíà kan bẹ tó jẹ́ bídíà mufasikọ̀ bídíà kan bẹ tó jẹ́ bídíà mukafirọ̀ àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Ikhwanul Muslimin tí ẹ̀ka wọn wà níbí báyìí wọn a máa ṣọ́ra fún bídíà tún mukafirọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá ti kan ọ̀rọ̀ bídíà tún mufasikọ̀ wọn ò ríro wọ́n lè kó oní bídíà mukafirọ̀ wọ́n lè kó mọ́ra o tí wọ́n jọ máa ṣàṣepọ̀ o ṣùgbọ́n àwọn fúnra ara wọn lọ́la wípé tíra súnà ni wọ́n máa ń kà á jù wọ́n kàn máa ń lo tíra tiwọn ní ìdákọ́ńkọ́ ni so bídíà mufasikọ̀ ó ń bẹ lára wọn o tẹ́ bá gbọ́ pé nǹkan bẹ lára èèyàn ó ń bẹ ní ara wọn bídíà mufasikọ̀ ó ń bẹ lára wọn so wọ́n máa ń promote ẹ̀ dáadáa gbogbo ohun tó jẹ mọ́ à ń kó Kùránì káàkiri a fi ń ṣàdúrà káàkiri ara wa yẹn
wọn ò mọ̀ láìda wọn ò mọ̀ láìda wọn ò mọ̀ láìda tẹ́ bá lọ sójú agbo wọn agbo tẹ́ bá ti ń ṣe ayẹyẹ ẹ mọ̀ pé bídí àmúfásíkọ̀ wọ́n bẹ ní ọwọ́ wọn wọ́n bẹ lọ́wọ́ wọn ok so àléébù kẹta nìyẹn àwọn gan fúnra wọn èyí ṣọ́ra fún àwọn bídíà kan níwọ̀n ìgbà tí àwọn bídíà yẹn bá ti jẹ́ bídí àtúnmùfásíkọ̀. àléébù kẹrin lára wọn al-ikhwan al-muslimun àti àwọn ẹ̀ka wọn máa ń lo gbogbo ọ̀nà láti gba ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba ní ìbámu sí ìwọ̀n agbára wọn ní orílẹ̀-èdè tí wọ́n bá wà. nínú àwọn ọ̀nà tí àwọn ikhwan al-muslimun máa ń lò láti fi jìjàgbara ó ní títako ìjọba níta gbangba ní àtakò tó máa ní agbára lára ẹ̀ ní ṣíṣe ìwọ́de àwọn ní máa ń ṣe ìwọ́de al-ikhwan al-muslimun àti àwọn ẹ̀ka wọn máa ń ṣe ìwọ́de ẹ̀yin náà ti rí àwọn ìwọ́de tó wáyé nílùú Ìbàdàn iṣẹ́ ọwọ́ àwọn al-ikhwan al-muslimun ni. bákan náà wọ́n máa ń sọ̀rọ̀ òdì sí àwọn àfáà súnà tí ń pàrọwà fún ará ìlú ìyẹn common ní orílẹ̀-èdè Lárúbáwá wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn èyí tó bá jẹ́ bábánbárí ibẹ̀ ni pé wọ́n máa fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ bí ogun ní orúkọ ẹ̀sìn ìyẹn ní orílẹ̀-èdè tí wọ́n bá ti ní àǹfààní sí nǹkan ìjà ogun láwọn tí ń bẹ́ẹ̀ mí báyìí bí àwọn OTM ní àwọn TMC ní àwọn WADA ní wọn ò ní ọfà lọ́wọ́ wọn ò ní lọ́wọ́ wọ́n lè máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n kù síbì kan tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ìjà ok ṣùgbọ́n wọn ò ní nǹkan ìjà ogun lọ́wọ́ wọ́n lè láwọn nǹkan kúkú àwọn nǹkan ìpàjíjà wọn ò ní nǹkan ìjà ogun lọ́wọ́ so ọwọ́ nǹkan tí wọ́n máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n ń bí báyìí ó ní kí wọ́n ṣèwọ́de kí wọ́n sọ̀rọ̀ síjọba dáadáa kí wọ́n máa fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí àwọn àáfàá súnà tí wọ́n ń pàrọwà fún aráàlú pé ẹja ṣe sùúrù. so àwọn àléébù mẹ́rẹ̀ẹ̀rin yìí bẹ́ẹ̀ nìkan bá tún fẹ́ rí àléébù míì yàtọ̀ sí eléyìí yóò yá àfikún ni kò ṣeé yọ kúrò ńbẹ̀. ọ̀nà wo ni al-ikhwan al-muslimun àti àwọn ẹ̀ka wọn ń gbà rí ọmọ ẹgbẹ́ láàrin àwa onísúnà tí a kò ṣe ẹgbẹ́ kankan ọ̀nà wo ni ń gbà rí ọmọ ẹgbẹ́. ṣé rí ìlànà ikhwan al-muslimun àti àwọn ẹ̀ka wọn lórí pípèrò sọ́kọ̀ wọn ọ̀nà méjì ni wọ́n máa ń lò wọ́n máa ń lo ọ̀nà ẹ̀rọ wọ́n sì máa ń lo ọ̀nà ilé wọ́n máa ń lo ọ̀nà ẹ̀rọ wọ́n sì máa ń lo ọ̀nà ilé tí wọ́n bá lo ọ̀nà ẹ̀rọ tó bá forí sánpọ́n wọ́n wá lo ọ̀nà ilé kí ni ìtumọ̀ ọ̀nà ẹ̀rọ tí wọ́n máa ń lò ó ní wípé àwọn náà máa kéde pé àwọn fẹ́ ṣe sẹ́mínà àwọn fẹ́ ṣe mukayam àwọn fẹ́ ṣe ìpàgọ́ àwọn fẹ́ ṣe àpérò táwọn náà máa make advert tí wọ́n pe gbogbo àwọn èèyàn pé ẹ wá o a fẹ́ bá yín sọ̀rọ̀ alikitabu wa sunna o ok so ọ̀nà ẹ̀rọ nìyẹn tí ẹnìkan bá wá jẹ́ ọmọ ẹgbẹ́ wọn tẹ́lẹ̀ tí ò wá ṣe mọ́ tí ò ṣe ẹgbẹ́ yẹn mọ́ tàbí tí ò bá ṣe ẹgbẹ́ yẹn mọ́ wọ́n wàá gba ọ̀nà ilé ni wípé wọ́n gbógun tó ń tàn débi pé òun tó ń fẹ́ lè sáko ńlù wọ́n gbógun tì débi pé àfi bí ìgbò dá sí pé fífi ẹgbẹ́ wọn lẹ̀ yẹn ó túmọ̀ sí bó ti fi Islam sílẹ̀ wọ́n á gbé ogun tì tààrà ni tí ẹ̀mí rẹ̀ ó fẹ́ bọ́ kódà tó bá dá sí pé ó ti fẹ́yàwó nípasẹ̀ wọn wọ́n lè gbé ìgbésẹ̀ kíyàwó yẹn ó kù ńbẹ̀ tó bá dá sí pé ó bá ń fẹ́yàwó lọ́wọ́ tíyàwó wò tí ì wọlé wọ́n ṣe tán àti jẹ́ kí ìgbéyàwó yẹn kó forí sánpọ́n torí pé wọ́n ì fẹ́ kí ọmọbìnrin wọn kó fẹ́ ẹni tí kì í ṣe ara wọn wọ́n ì fẹ́ o OTM àtàwọn yòókù wọn wọ́n ì fẹ́ kọ́mọbìnrin wọn kó lọ fẹ́ ẹni tí kì í ṣe ara wọn wọ́n ì fẹ́ wọ́n sọ pé àwọn rè obìnrin
torí kí ọ̀kan nú àwọn lè fẹ́ ni kì í ṣe pé nítorí kí ẹni tí kì í ṣara àwọn lè rí fẹ́. so ẹ má ti wá ṣe ọmọ ẹgbẹ́ wọn rí tó bá wá lóhùn ò ṣe mọ́ la ilaha illallahu muhammadu rasulullah wọ́n ṣe tán àti bá kan lẹ̀ wọ́n ṣe tán àti bá kan lẹ̀. ọ̀nà tí wọ́n máa ń gbà rí àwọn tó bá lọ sí Saudi mú ó ní wípé Ikhwanul Muslimin tàbí àwọn ẹ̀ka wọn nílẹ̀ wa ń bí báyìí tí wọ́n bá ti rẹ́ nìkan tó lọ Saudi yálà ó parí ẹ̀kọ́ ẹ̀ ni yálà ó ń kọ́ lọ́wọ́ ni ní ọ̀hún ní Saudi ẹgbẹ́ Al-Ikhwanul Muslimin ó ń lọ ń bẹ̀ nínú ọgbà lẹ́yìn tó ga sí pé ẹni tí wọ́n bá fojú sí lára pé àwọn fẹ́ pè wọnú ẹgbẹ́ yẹn tí ò bá gbà lẹ́rọ̀ wọ́n á fòrú ẹ̀mí ẹ̀ níbí báyìí náà tó ń tì tí ò bá jọ ìwọ̀n lọ́hùn tí wọ́n bá rí pé lọ́hùn wọ́n wà á fi wáàsí tàn wọlé pé ṣéèkù wa a fẹ́ ṣe sẹ́mínà a fẹ́ ṣe mọ̀káyàm a fẹ́ ṣe kinní kan àwọn ètò sábà pé aráàta sí mọ̀káyàm tó pé ìyẹn wà pàṣánà sí wọn èyí tí wọ́n máa ń ṣe tí wọ́n náà wọ́n ń ṣe wọ́n ṣe recently tí wọ́n láwọn ṣe sẹ́mínà ok wọ́n máa ń invite àwọn àfáà láti ta so pípé wọ́n ti ń pè wọ́n wá yẹn pé kí wọ́n wá deliver lecture wọ́n wà á dọ́gbọ́n introduce jama sí wọn tẹ́ni yẹn bá pọ̀ wọn ò tún ní pè mọ́ tẹ́ni yẹn bá kọ̀ pẹ̀rẹ́ báyìí wọn ò tún ní pòǹtọ̀ mọ́ ẹ̀ẹ̀kan tán bá ti pòǹtì mọ́ tí wọ́n ti fi gba star lójú àwọn èèyàn ìpèsè rí ẹgbẹ́ wa o ó kó yàn mọ́ra o ó ṣe gbá o ó ṣàwo o tó tán bá fi lè introduce jama sí ẹni yẹn tó bá ṣe no tó ní òun ò ṣẹgbẹ́ ń tòun wọn ò tún pè mọ́ òun tọ̀hún kò tún níyì mọ́ lójú wọn pẹ̀lú gbogbo tó mọ̀ nínú ìmọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó mọ̀ nínú ìmọ̀ nǹkan ti yẹ wọn ò ní pọ́ǹtì mọ́ ni o wọn ò ní pè mọ́ àìmọye àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ti pè nílùú Ìbàdàn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní Saudi àmọ́ táwọn yẹn làwọn ò sí ẹgbẹ́ lè rí wọn kí wọ́n tún pè wọ́n mọ́ àfi tí wọ́n bá nírètí pé ẹjẹ́ á tún fún ní another chance bóyá yóò rí tiwa rò yóò dára wa torí bíi kí gbogbo ẹni tó lọ kẹ́kọ̀ọ́ ní Saudi bíi kó di ọmọ ẹgbẹ́ OTM bíi kó di ọmọ ẹgbẹ́ TMC bíi kó di ọmọ ẹgbẹ́ tààwùnù ní tí wọ́n bá fúta nù so that fáàrí wọn tẹ́ máa ń ṣe pé ẹgbẹ́ lálùbáríkà lẹ́gbẹ́ wa ẹgbẹ́ tó kún fún gbogbo àwọn ẹgbẹ́ táwọn àfáà pọ̀ ń bẹ́ẹ̀ wọn ò lè máa rí sọ nínú àwùjọ tó sì gà sí wípé àléébù mẹ́rin yẹn ń bẹ lára yín tẹ́ ẹ̀ ṣiṣẹ́ lé lórí bẹ́ẹ̀ sì ṣe àtúnṣe rẹ̀ so ọ̀nà ẹ̀rọ àti ọ̀nà ilé tí wọ́n gbà pé àwọn èèyàn nìyẹn ẹ rí wípé irú èmi nìsín àti àwọn akẹgbẹ́ mi tí a jọ wọnú OTM ní àsìkò kan náà wọ́n lè jẹ́rìí sí bá a ṣe wọbẹ̀ wọ́n lè jẹ́rìí sí bá a ṣe wọbẹ̀ wọ́n lè jẹ́rìí sí so ọ̀rọ̀ ò tí ì kan bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tó jí akẹgbẹ́ mi tá a jọ wọnú OTM lásìkò kan náà a dá ara wa mọ̀ a dá ara wa mọ̀ tọ́ mo wá sọ̀rọ̀ kan náà kan wípé tọ́ ọ bá wọnú wọn tán tọ́ ọ bá wọn ṣe tọ́ ọ lọ fẹ́ kúrò máa múra wàhálà lẹ́ni o wọ́n bọ̀ fa wàhálà wọ́n fòrú ẹ̀mí rẹ̀ àfi tọ́ bá dá sí pé nígbà tó wà ń bẹ̀ ó wulẹ̀ nítumọ̀ sí wọn tó bá wulẹ̀ nítumọ̀ sí wọn àmọ́ tó bá dá sí pé ó nítumọ̀ sí wọn ní ọ̀nà kan tàbí òmíràn bóyá o ti wà nínú àwọn tí wọ́n máa ń gbé iṣẹ́ wáàsí lé lọ́wọ́ pé kẹ́ ẹ bá wọn kan sọ̀rọ̀ Ọlọ́run yálà àwọn aráàta àbí àwọn aráalé yálà àwọn aráàta tàbí àwọn ọmọ ẹgbẹ́ tó o bá lò ṣe mọ́ la ilaha illallahu muhammadu rasulullah wọ́n lè ní gbígbógun tìrú ẹni bẹ́ẹ̀ o tí n bá tẹnu bọ bí wọ́n ṣe gbógun tì mí yanu bí ìrítẹlòmíì tí mo lè sọ lẹ́kùnrẹ́rẹ́ tí tèmi ó ń bẹ ní agbárí mi ṣùgbọ́n ohun tẹ́mi fi kojú rẹ̀ òun ni wípé mo fi sùúrù kojú ẹ̀ mi ò sì yẹ mi ò gbò lẹ́ni tí ń pọ́n àwọn àfáà mi lé àwọn àfáà mi tí ń bẹ́ńbẹ́
mi ò yéé pọ́n wọn lé bí mo bá pàdé wọn ní kọ̀rọ̀ màá pọ́n wọn lé tí n bá pàdé wọn ní gbangba màá pọ́n wọn lé. mo wá ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ wọ́n bá mi fínra débi pé bẹ́ẹ̀ nìkan bá ṣèèṣì sọ pé ọ̀dọ̀ mi lòun ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ẹ bá tí tó ń tọ̀ ń bá wọ́n bá mi fínra débi pé bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ mi tó fẹ́ gba ilé sí sàkání ọ̀dọ̀ wọn àfi kó má dákọ̀ mi ilé wọn fi bọ́ sí àfi kó má dákọ̀ mi tó bá yẹ dákọ̀ mi kò sí lé mọ́nu o. wọ́n bá mi fínra débi pé nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi wọ́n ṣiṣẹ́ tọ̀rọ̀ tí wọ́n ti sọ lọ́jọ́ kìíní àná wípé àdánwò tó bá ṣẹlẹ̀ sí mi ó jẹ́ ìlàjì àdánwò ni ó jẹ́ odidi àdánwò ni àwọn ọmọ wò mìíràn ni wọ́n sì ṣiṣẹ́ tọ̀ wọ́n ṣiṣẹ́ tọ̀ nílé wọ́n ṣiṣẹ́ tọ̀ ní Saudi wọ́n ṣiṣẹ́ tọ̀ nílé wọ́n ṣiṣẹ́ tọ̀ ní Saudi ìṣiṣẹ́ tọ̀ wọn ní Saudi òun ló bí kí Dr. Fordil ni wọ́n fi tún mọ̀ wọ́n sí pé ti rí tẹ́ ẹ fi gbógun ti arákùnrin tó báyìí ọ̀rọ̀ míì tún nù lọ́tọ̀ kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lọ́rùn ni ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tèmi wà áfítà ó ní àtúnṣe àwọn mùsùlùmí èmi ò bẹ́ nìkan jà èmi ò bẹ́ nìkan ṣọ̀tá ṣùgbọ́n tí wọ́n bá tanná wá ọ̀rọ̀ lẹ́nu àbúrò yìí mọ́mí Kaili la ilaha illallahu muhammadu rasulullah ẹ mọ̀ pé pìrìàmbù lélẹ́yìí jẹ́ ẹ mọ̀ pé pìrìàmbù lélẹ́yìí jẹ́ èmi kàn ń try láti accommodate wọn ni pàápàá jùlọ àwọn tó jẹ́ àfáà mi nínú wọn ọ̀tọ̀ láyé ìjà àfáà àtọmọ kéwù ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ẹlẹ́lẹ́gbẹ́dé ọ̀rọ̀ ẹgbẹ́ ni ó tiẹ̀ mú mi ò fẹ́ dàpọ̀ mọ́ ìjẹ́ àfáà àtọmọ kéwù tàbí ìjọmọ kéwù sí àfáà mi wà nù wọn tí wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ tí sì ní ìníyé máa ṣe dáadáa sí wọn àmọ́rọ̀ ń bẹ láàrin èmi àti OTM ọ̀rọ̀ ń bẹ tó máa jẹ chapters lórí agbọ́n ni pé tó bá kúrò láàrin wọn tó o sì nítumọ̀ sí wọn gbogbo nǹkan tí wọ́n bá ní wọ́n fi bọ̀ ọjà wọ́n á frustrate life ẹ débi pé ìwọ́gán wò wájú báyìí ò ní rí èèyàn ó wù ẹ̀yìn ò ní rí èèyàn ó wọ̀ tún ó wò sí ó wà á rí ìwọ nìkan tó dá dúró ìyẹn ní àfẹ́ mú ọ sọ pé òkè ẹ jẹ́ ń padà ńgbà náà ṣùgbọ́n èmi àbúrò yìí mọ́ Mikael masha Allah mo dúró tepọ́n ni mo dúró tepọ́n torí mo bí wọ́n léèrè béèrè kan gbà tí wàhálà yìí pọ̀ mo ní ẹ gbọ́ ṣé mo kúrò nínú ìsìláàmù ni àbí mo kúrò nínú ẹgbẹ́ yín ọ̀rọ̀ ń bẹ ń bi kí n sọ pé ìṣẹ́gbẹ́ yín mọ́ ni ṣé bí ọgbọ́n lẹ fi mú mi wọnú ẹgbẹ́ yín ṣé bọ́tọ̀ ni táwa ń bá bọ̀ tẹ́lẹ̀ ṣé bí ọgbọ́n lẹ fi mú mi wọnú ẹgbẹ́ yín èmi ò sì mọ aburú kan mọ̀ yín ni mo fi lérò pé tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ àtẹ̀gbẹ́ yín ọ̀kan náà ni àmọ́ nígbà tí mo dáàrin yín tán mo wá rí wípé ẹ fẹ́ máa ṣe neighborhood pẹ̀lú àwọn bídíà ẹ fẹ́ máa fọwọ́ ra wọn lórí ẹ̀yin gangan fúnra ara yín bídíà mufasíkọ̀ ò nítumọ̀ sí yín èyí tó nítumọ̀ sí yín ni pé báwo lára wó ṣe di mínísítà báwo lára wó ṣe di pírẹsidẹ́ǹtì bí gbọ̀gá sí pé tẹ́yìn bá ṣèjọba ìjọba yín ó dàbí ìjọba tánàbí ṣe Allahu ṣàánú wa mo kí ẹ̀yin àfáà mi tẹ́ ẹ kọ́ mi lẹ́kọ̀ọ́ nínú OTM mo kí yín kú iṣẹ́ tẹ́ ẹ ṣe ní orí mi èrè ẹ̀ náà ni ẹ̀ ń jẹ lára mi kì í ṣèmi nìkan lẹ́kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo wà nínú ẹni tí ó gbé orúkọ yín hàn sáyé tá a bá tún rẹ̀ tó gbé orúkọ yín hàn sáyé ju èmi lọ yóò ṣọ̀wọ́n àmọ́ ẹ jẹ́ ká gọ̀ túnra wa ṣe ni so ọ̀nà tí Ikhwanul Muslimin àtàwọn ẹ̀ka wọn ń gbà rí ọmọ ẹgbẹ́ nìyẹn o láàrin àwọn onísúnà tá a sọ pé àṣì ẹgbẹ́ tá a láṣẹgbẹ́ ọ̀nà tí ń gbà rí wa múnú ẹ̀ńtọ́ náà bá ẹ̀ńtọ́ bá wá rí mú
tó bá padà jàjàbọ́ lọ́wọ́ wọn bí irú èmi yìí alihamudulilayi àpadà sí aburú tí ó wà dé bá mi tí n fi á sọ pé ẹgbẹ́ Ikhwanul Muslimin ni ó kù mí kù Ọlọ́run ní jẹ́ kí n rí Ọlọ́run ní jẹ́ kí n rí torí gbogbo ẹgbẹ́ tẹnu bá ti ń kùn lọ́dọ̀ àwọn àfẹ́sìn èmi máa ń jìnnà sí wọn ni ẹnu kùn al-Ikhwanul Muslimin wọ́n fẹ́ wọn kọ̀ ẹnu kùn wọn ọ̀rọ̀ wọn sì ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì digbí bẹ́ẹ̀ bá fẹ́ kà á ẹjẹ́ asunwájú. al-Ikhwanul Muslimin àti àwọn ẹ̀ka wọn mo wá wò wọ́n dáadáa mo wá fẹ́ mú àkàwé kan wá wọ́n dàbí ẹni tó wà láàrin omi òkun àti omi ọ̀sà. al-Ikhwanul Muslimin al-Ikhwanul Muslimin mo ní wọ́n dàbí kíni wọ́n dàbí ẹni tó wà láàrin omi òkun àti omi ọ̀sà ṣé ẹ mọ̀ pé àdámọ́ omi òkun ni pé ó ní force ó sì máa ń ru sókè ó máa ń ru ok àdámọ́ omi ọ̀sà ni pé òun máa ń sẹ́tù kì í ru kì í jẹun pátá àárín ibi tí al-Ikhwanul Muslimin àárín ibi tí wọ́n bọ́ há sí nìyẹn àárín ibi tí wọ́n bọ́ há sí nìyẹn wọ́n bọ́ há sáàrin omi òkun àtomi ọ̀sà ẹ̀ la lọ́rọ̀ ẹ jẹ́ kí n là á ìjọba ní omi òkun àwọn àfáà súnà ní omi ọ̀sà ìjọba ní omi òkun àwọn àfáà súnà ní kíni ní omi ọ̀sà ìjọba ṣẹ̀ríà Islam káàkiri ayé ní Saudi ni ní Kuwait ni ní Kọ́tọ́rù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń ṣe dáadáa wọ́n sì ń ṣàbòsí wọ́n ń ṣe dáadáa wọ́n sì ń ṣe kíni wọ́n sì ń ṣe àbòsí. al-Ikhwanul Muslimin wọn ò wá rí dáadáa tíjọba yìí ń ṣe wọn ò ríro ọwọ́ àbòsí tí ń bẹ lọ́wọ́ ìjọba òun ni wọ́n wà áfítà so nítorí àbòsí tíjọba ń ṣe yìí òun ni al-Ikhwanul Muslimin àti àwọn ẹ̀ka wọn ni wọ́n fi ń wá ọ̀nà láti yẹ àga mọ́ wọn nídìí pẹ̀lú èlé ní o. ṣé ẹ̀sìn mọ̀ pé ìjọba òun ni mo fi wí omi òkun òun náà wulẹ̀ ní fọ́ọ̀sì tiẹ̀ lọ́tọ̀ ìyẹn ló wá mú kí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia in particular others follow ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí ìyẹn ló fà á tó fi já sí wípé wọ́n declare al-Ikhwanul Muslimin gẹ́gẹ́ bíi terrorist lọ́rọ̀ èèwò lórí íńtánẹ́ẹ̀tì èmi kọ́ ni mo pè wọ́n ní terrorist ìjọba Saudi Arabia àtàwọn ìjọba mìíràn orúkọ tí wọ́n gbélé al-Ikhwanul Muslimin lórí oníkíni terrorist nígbà míì wọ́n á pè wọ́n ní ọlọ́tẹ̀ ìjọba wọ́n rí wọn gẹ́gẹ́ bí ọlọ́tẹ̀ sí ìjọba ìlú ṣẹ́ẹ̀sì mọ̀ ohun tó bá fi lè mú kí ìjọba Saudi Arabia bí wọn náà bá gẹ́jọba ò ní fẹ́ kúrò lórí àléfà àwọn ò ní fẹ́ kúrò mẹ́mọ̀ nàkà tá à ń fẹ́ kú mbẹ́ ẹnì kò ní dórí ìjọba àfi kó fẹ́ kú sórí ipò yẹn tọ́ ẹ̀ ń bá ti wá ń dìde ogun sí ìjọba ó pè ní terrorist ni wọ́n sì pè ní ọlọ́tẹ̀ ìjọba so tó bá lọ sórí íńtánẹ́ẹ̀tì ìdí tí lájínà tàbí haya kibar al-ulama bil-mamlaka al-arabiya as-saudiya ìdí tí wọ́n fi declare àwọn pé al-Ikhwanul Muslimin irhabiyun terrorist ni wọ́n àwọn ẹ̀ka wọn ní bẹ Nàìjíríà ṣe rí àwọn Ikhwan tí ń bẹ lókè àwọn ní nǹkan ìjà ogun lọ́wọ́ tiwọn wọ́n ní nǹkan ìjà ogun wọ́n ní lọ́wọ́ tiwọn wọ́n á máa dá wàhálà lẹ̀ wọ́n á máa dógun lẹ̀ ní Cairo wọ́n dá wàhálà lẹ̀ ní Syria wọ́n dá wàhálà lẹ̀ káàkiri àgbáyé náà ti ń dá wàhálà lẹ̀ so ìdí nìyẹn tí ìjọba Saudi Arabia tó fi declare àwọn gẹ́gẹ́ bí kíni terrorist ṣe rí Jama'atu Tablighi fún wípé ìlànà al-Ikhwanul Muslimin ó fàyè gbọ́ ní bídíà so
Al-Ikhwan al-Muslimun wọ́n rí wípé Jama'atu Tablighi wọ́n lérò tó pọ̀ lẹ́yìn àwọn lè rí wọn lò ìdí nìyẹn tí wọ́n fi declare Jama'atu Tablighi ní gate to terrorism gate to terrorism. ìdí ni pé Al-Ikhwan al-Muslimun wọ́n yá àwọn ọmọ tí àwọn Jama'atu Tablighi bá ti rè lágbàáyé wọ́n yá wọn lò fún dídá wàhálà sílẹ̀. ní ti àwọn àfáà súnà àwọn ni mo fi wé omi ọ̀sà mo ní Al-Ikhwan al-Muslimun wọ́n wà láàrin omi òkun àtomi ọ̀sà omi òkun níjọba omi ọ̀sà ni àwọn àfáà súnà ní ti àwọn àfáà súnà ti wọn ní Saudi Arabia àti lórílẹ̀‐èdè mìíràn àwọn máa ń ṣe wáàsí sùúrù wọ́n máa ń ṣe wáàsí lórí ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba tó ń ṣe àbòsí yálà ìjọba yẹn ń ṣe àbòsí sí Allah ni tàbí ó ń ṣe àbòsí sí ará ìlú. Omi ọ̀sà làwọn omi ọ̀sà kì í máa ru sókè kì í máa ru yọ̀ọ̀rà máa rìn tiẹ̀ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ lómi ọ̀sà máa ń ṣe. So àwọn àfáà súnà àwọn máa ń ṣe wáàsí ni ní tiwọn wípé ẹjẹ́ á mú sùúrù ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìjọba tó ń ṣàbòsí sí Allah ká ṣe sùúrù ìyẹn bí irú ìjọba Nàìjíríà méjèèjì ló tiẹ̀ pèsè àwọn lára wọ́n ń ṣàbòsí sí Allah wọ́n ń ṣàbòsí sí àwọn ará ìlú. So àwọn àfáà súnà wáàsí tiwa ọmọ ń dálé pé ká pàrọwà fáwọn aráàlú pé ká ṣe sùúrù. Àwọn àfáà súnà wọn ò ní sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ kí aráàlú kó dìde ogun sí ìjọba torí kíni torí kí a má bàa fi ẹ̀mí àwọn aráàlú ṣòfò dànù àti nítorí ká má bàa fi àbàrà kékeré gba àbàrà ńlá. Torí pé nígbà tí ẹ̀ta hóró kan tó bá ní òun ní ìbọn lọ́wọ́ ẹ̀yin ẹgbẹ́ àwọn Boko Haram ẹ wo ohun tí ìjọba ti fi ojú wọn rí ẹ wo àwọn mílítàǹtì ti Niger Delta ẹ wo ohun tí ìjọba ti fi ojú wọn rí bí ìjọba ṣe ń fojú wọn rí èèmọ̀ ni èèmọ̀ yẹn ń kan àwọn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ẹlòmíì ó wà ní oko rẹ̀ àdó olóró ni ó bá dún gbàmù ọba àlèkè àmọ́ ti ẹnu. ok ìtàn Boko Haram wá ń lépa àwọn fẹ́ ṣe báwọn fẹ́ sọ Nàìjíríà di Sharia country ṣé wọ́n ti rí ṣe ẹ wá wo iye ẹ̀mí tó ti ṣòfò dànù. So àwọn àfáà súnà omi ọ̀sà làwọn àwọn máa ń pàrọwà sùúrù fáwọn aráàlú bẹ́ẹ̀ náà sì ni wọ́n máa ń láǹfààní àti ṣèjókòó pẹ̀lú ìjọba ẹ bá ní wòye sí nǹkan báyìí kẹ́mi Ọlọ́run kún yín lọ́wọ́ àyè tẹ́ ẹ wà yìí fúngbà díẹ̀ ní Ọlọ́run ló fi yín síbẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run àwọn àrọwà tí àwọn àfáà súnà ṣe máa pa á fún àwọn ìjọba nìyẹn. bẹ́ẹ̀ náà ni àwọn àfáà súnà àwọn máa ń kanpá mọ́ ẹ̀kọ́ àkídà tó fẹsẹ̀ rinlẹ̀ fún àwọn aráàlú wọ́n sì máa gbógun ti bídíà yálà bídíà mùfásíkọ̀ tàbí bídíà mùkáfírọ̀ ìyẹn ni àwọn àfáà súnà máa ń mójútó tiwọn torí pé àwọn àfáà súnà wọ́n rí i pé bá a bá dà á lẹ̀ tí a tún sà tá a bá dà á lẹ̀ tá a tún sà gbogbo aburú tí ń bẹ láyé yìí tá a bá dà á lẹ̀ tá a tún sà ká kọ́kọ́ sọ orí ẹni orí ara wa òun ló máa ṣáájú sísọ orí ará ìlú ní ọ̀dọ̀ ìjọba. Àwọn àfáà súnà ohun tó yé wọn sí ni pé tá a bá dà á lẹ̀ tá a tún sà o ká kọ́kọ́ sọ orí ara wa òní number 1 nígbà tá a bá sọ orí ara wa bá a ṣe ní wọná lọ́jọ́ àlìkìyámọ̀ tọ́ kásẹ̀ wàá máa sọ orí aráàlú ní ọ̀dọ̀ ìjọba. Àti pé àwọn àfáà súnà tẹ́ rí yẹn wọ́n rí i pé àwọn àsọ́lẹ̀ wà nínú ọ̀pọ̀lọpọ̀ àdìsí ànábì tó sọ pé kò ní sí ìjọba ìsìláàmù tó máa dàbí èyí tí ànábì wa ṣe sallallahu alaihi wasallam kò sì ní sí ìjọba ìsìláàmù tó máa dàbí ìjọba ìsìláàmù eléyìí tí àwọn àrólé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ṣe kò ní sí mọ́ àfìgbà tí al-imam al-mahdi al-muntadhar ìmáàmù màdí tá à ń retí ìgbà tó bá tó dé ìyẹn ní àsìkò ìgbà tí ànábì Ìsá máa sọ̀kalẹ̀ lójú sánmà ìmáàmù màdí tá à ń retí kì í ṣe òpùrọ́ tó dá ìjọ amadíyà sílẹ̀ o Mirza Gulam Ahmadu òpùrọ́ lòun tiẹ̀ o so bọ́rọ̀ ìjọba yóò ṣe máa ṣe rán dandan lọ́nu yóò máa fi àǹbì kan ni yóò máa ṣẹ́pẹ́rẹ́ níbì kan ni ok bá a ṣe máa ba yínu ó dìgbà tí ẹni tí ó fi déédéé kún orí ilẹ̀ tó bá tó dé Ọlọ́run tí ẹni jẹ́ kémi ò sí láyé ńgbà náà èmi ó ti kú kí Imam Mahdi tó dé yín ti kú ṣùgbọ́n àsìkò tí déédéé ó tó padà sórí ilé ayé nìyẹn according to hadith Ànábì so àbòsí yẹn mọ̀wùlẹ̀ kan rẹ̀ lọ́rùn so ti gbọ́
tí èbá jẹ́ pé ìwọ náà fúnra rẹ náà tó o bá dórí àga àlífà náà ìkí ni ìwọ náà ó ṣe àbòsí ni ìwọ náà ó ṣe. so ìjọba sọ̀rọ̀ ó kọlu omi òkun níjọba omi òkun níjọba tí máa ń ru tó bá ru wá ẹni tí ó bá jẹ́ ẹni tó mọ̀ wẹ́wẹ́ yóò bódò lọ omi òkun níjọba. so àwọn àfáà súnà ní omi ọ̀sà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn máa ń ṣe tiwọn wọ́n máa pàrọwà sùúrù fáwọn aráàlú ni ẹ má dá wàhálà lẹ́ o ẹ má dá rògbòdìyàn sílẹ̀ o àbájọba sọ̀rọ̀ ní táwọn mọ̀sán tiwọn nù. so lára tó jẹ́ kí ọ̀rọ̀ ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ àwọn àfáà súnà ó ní wípé wọ́n ti mọ̀ wípé bí ìjọba gbogbo ayé ó ṣe máa rí lọ́nu àtijọba tó pèrè níjọba ìsìlámù o àtijọba tí ò pèrè níjọba ìsìlámù o bí gbogbo wọn ṣe jẹ́ alábòsí nìyẹn kábòsí yẹn tó lè kásẹ̀ nílẹ̀ ó dìgbà tí ìmáàmù Al-Mahdi tó bá dé ní àsìkò ìsọ̀kalẹ̀ Ànábì Ìsá. torí náà a ó máa sọ orí ara wa lọ ní o a ó sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú èyíkéyìí ìjọba ká lè dènà wàhálà rògbòdìyàn àti ogun ìfi àbàrà kékeré gba àbàrà ńlá eléyìí tí àwọn Al-Ikhwan Al-Muslimun táwọn ra wọlé tiwọn bí wọ́n ṣe máa fi àbàrà kékeré gba àbàrà ńlá làwọn wà tàn tiwọn. àwọn náà sì wá rè wọ́n máa dára wọn ni ẹ lọ ka ìtàn Al-Ikhwan Al-Muslimun ní Cairo wọ́n máa dára wọn ni ọ̀rọ̀ tí Ànábì sọ ṣẹ wípé gbogbo ìjọba ayé lẹ́yìn ìjọba àwọn àrólé Ànábì o yóò máa lábòsí lọ́wọ́ wọ́n kàn lè fíà wọ́n lè ṣẹ́pẹ́lẹ́ jura wọn lọ ni